Can you Wasiu bá fẹ́ dupò yẹn ni Awujale ti kú láti máa gbọ́ nínú orin Baba Farouk. Bẹ́ẹ̀ pé lẹ́nu látọ̀ni third ni a ti ń gbọ́ oríṣiríṣi kìíní yẹn. Which is it? Táwọn ẹbí ìtàn ìjáde wáyé tó máa mú ẹni tí ó yẹ kán jẹ kán fi jẹ ẹ̀tọ́ fún mi báwo lẹ́nu yẹn ti fẹ́ rò nílùú yẹn. Ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ báwo ló ṣe máa jẹ́ tí ẹni tí ò yẹ kó jọba tán bá fi jọba, ẹni tí ò mọ bó ṣe fẹ́ control ipò ọba tán bá lọ fi jọba, báwo ni Awujale ṣe fẹ́ rí, báwo ni àwọn ìlú tọ́ba yẹn fẹ́ máa control, báwo ló ṣe fẹ́ rí. Ẹjọ́ sì ló máa dá ni àbí ló máa dàrú, ẹjọ́ sì ló máa tòrò ni. Ẹ wo ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ dẹ̀ má gbàgbé lórí láti kọ́mẹ́ǹtì, dẹ̀ má gbàgbé láti subscribe sórí Gbemi Débẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti tan bẹ́ǹtì anytime tí bá ti ń drop nínú fídíò ẹ lè máa rí. House replies K1. We write to confirm the receipt of the form dated 10th of December 2025 and signed by your good self. Curiously, the form was certified by a purported family unit head, one Omoba Adetayo Abayomi Oduneye Ewagbo, on the 8th of December 2025, 2 days before your good self signed it. In other words, the form was pre-signed. The form was not signed by the authorized representative family head of your purported family unit head. Omoba Adetayo Abayomi Oduneye Ewagbo is not a registered member of the Jade Royal House and therefore has no local standing to sign any linkage form on behalf of the family. Our extensive investigation has not revealed any proof of your membership of the Jade Royal House or indeed that of Fusegbuwa ruling house. The linkage lineage form is hereby declared null, void, and of no consequences. For the avoidance of doubt, your claim to the membership of Fusegbuwa ruling house is hereby rejected. I will sign it. Èmi ò mọ ẹ máa lọ́wọ́ ẹ tó sign it. Àwọn ẹbí Fusegbuwa no sign it. Okay. Ẹni tí ò ṣe rí aláàrù lóyìnbó kọ́ lè ṣe rí akẹ́kọ̀ọ́ lọ́jà ọba Ayinde o. Ẹ̀yin ẹbí Fusegbuwa, ẹ̀yin mọ̀lẹ́bí Popsi mi, èmi máa drag yín o. Wá lè sọ pé ẹ mọ̀ wá mọ́. Nígbà tí à ń ṣe kábíyèsí, kábọ̀, ọba ń kí ọ, ọba ń kí ọ, ọba ń kí ọ. Tí rédíò sì ṣe báyìí, ẹ ṣe tó mú gbogbo eyín funfun tó yẹ, ẹ ṣe ní gbogbo Ìjẹ̀bú. Lẹ́ẹ̀mọ bàbá mi. Ẹ̀yin mọ̀lẹ́bí yìí wá dìde ń ṣe lẹ́ẹ̀mọ Àyìndé mọ́. Ẹ kálẹ́. Ilé títọ́ ti mọ̀ ọ́n dìná yẹn bẹ́ẹ̀. Ẹ kálẹ́. Ẹ kú ètò. Ẹ káàbọ̀. Ẹ jẹ́ kí mi máa dá sótò tó wà lẹ́yìn rẹ̀ má bínú mà. Ẹ ganu sí. Ẹ jẹ́ ìganu sí. Ṣé rí nínú gbogbo àgbáyé pátá Nàìjíríà ló ìlara ń gbé bẹ̀. Ìlara. Inú níbí ní ń gbé bẹ̀. Abẹnujẹ́ kabatẹnijẹ́ ibẹ̀ ló ń gbé. Ibu kí ni eléyìí ọmọ anífowó ṣe? Ṣé wá rí èmi ò ní Alhaji níwà kọ̀ọ̀kan tó lọ́lọ́run ló kọ́ wa níwà mọ̀ọ́wọ́. Kò sẹ́ni tó gbọ́tọ́ tó wáyé dù. Ọlọ́run nìkan ni kó kọ́ gbogbo wa mọ̀ ṣe.
ṣùgbọ́n ẹjọ́ máa ẹ máa sọ̀rọ̀ lọ mo fẹ́ sáré ṣe tíì ẹgbẹ́ wọn mi. ìsúnmọ́ ni la fi mọ̀ ṣe ẹni ẹlòmíì ò mọ Wasiu Ayinde ó kàn dànù sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Jawari ìyẹn lásán lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Ó mọ̀ gbọ́ pọ́lípọ̀pọ̀ irú kò dá ìwà ẹ̀rẹ́ kíní kò lè bá wọn sọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Ní gbogbo nǹkan láyè ẹ jẹ́ ká máa fi ọ̀wọ̀ fún Ọlọ́run ọba because ṣẹ́rí èmi ò ṣe páǹsì Wasiu Ayinde o ẹ̀gbọ́n ló jẹ́ sáwà tí ó ti yé èmi ò ṣe fáǹsì ọ̀bọ̀tẹ̀ ẹ̀gbọ́n mi ni because ẹni tó bá ti pèrè ẹ̀ ní ọmọ ìlú kó jọ ọmọ ìlú bẹ́ẹ̀ kó jọ mi báyọ̀ fà kó jọ ọmọ bẹ́ẹ̀ kó jọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni orí tó máa dádé inú agbègbè òde ló ti wà ẹsẹ̀ tó bá máa wọ bàtà oyè Ọlọ́run ọba ló mẹni tó máa yàn síbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Wasiu Ayinde dàbí ọ̀rọ̀ Abíọ́lá ni tó sọ pé òun ti olóhùn fún owó Ọlọ́run fún ẹ lówó olóhùn fẹ́ pò Ọlọ́run fún ẹ nípò fún ara ẹ ló ń fa fíafíà ṣùgbọ́n pé kéèyàn máa sọ nǹkan tí ó mọ̀ ẹlòmíì kò tẹ̀ súnmọ́ rí kò close mọ́ rí she talking bad about this guy. Ọlọ́run ní kó kọ́ gbogbo àmọ́ ṣe kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó gbọ́n tán nù ayé ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ dájúdájú nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àwa dúdú ni wàá bí tà jù ṣé ìwà Wasiu Ayinde náà ni wàá dá tó yẹn tí gbogbo ẹlòmíì ìjókòó dé ṣépè fún. Wọ́n ṣépè níbo nìyẹn. lórí platform kan ni. irọ́ lẹ pa. Ọlọ́run ẹ bá rí àwọn èpè tó ń ṣe mí kọ́ láti kó ń bẹ̀rẹ̀ kí ló dé nǹkan tí mo ṣe ní ìlara Nàìjíríà ló ń gbé inú níbí ni Nàìjíríà ló ń gbé káfẹnu jáyàn bọ Nàìjíríà ló ń gbé ṣẹ́rí mi ìsọpá Alhaji mọ̀ ṣe o gbogbo wa ni kò sẹ́ nílé ayé kò sẹ́ni tó perfect Ọlọ́run nìkan ni Mr. Perfect. ìwọ ń tèpè. èwo ni pèpè mo lè jáde fún kánsẹ́lọ̀ tó bá mú mi ọ̀mú mi náà ni ìyẹn ò ní kẹ́ ṣépè fún ìyẹn ò ní kẹ́ fẹnu tálá ní ẹ ìyẹn ò ní kẹ́ fẹnu bàjẹ́ ìyẹn mo ṣe sọ pé ẹlòmíì ò mọ Wasiu Ayinde mẹ́nìtì nígbà tí mo wà lórí kíni mo ti gbọ́ mẹ́nìtì ẹlòmíì ò sún mọ́ Wasiu rí Alhaji òwò sì débi gbogbo tẹ̀ ń sọ́dé yẹn I don't want to lie ó lè burú but let me tell you tó bá súnmọ́ èèyàn dáadáa ni. That's it nǹkan tẹ́mi máa sọ nǹkan tẹ́mi mọ̀ ń pa ẹ̀ lèmi sọ torí gbogbo tó ní kálukú sọ làwọn àwọn ọ̀làkà Ọlọ́run kọ́lẹ̀ fún gbogbo wa. bẹ́ẹ̀ ni. Ọlọ́run kò kọ́ gbogbo àmọ́ ṣe. àmín Jésù ẹ ṣe Ọlọ́run àtúntẹ̀ yìí náà ṣe gbogbo ẹni tó dẹ̀ ń sọ that's why you can always believe me anytime anybody comes onto my platform you know à ń ṣépè fún èèyàn. Just be sincere with your opinion. That's my own point. Ẹ má parọ́ nǹkan tó bá mọ̀ nípa èèyàn sọ tó bá dẹ̀ gbọ́ ṣé mọ̀ sometimes it's what is being seen on social media people will comment on it and you have no right to tell them wípé irọ́ ló pa àbóòtọ́ ẹ ti understand oníkálukú ṣé mọ̀ pé ìlú gángan ní ilé ayé ibi tó kọ wájú sí èèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì mo rántí ìgbà tí mo ṣe ṣó Àyìndé pẹ̀lú mo dẹ̀ ìbá ń sọ kínní yẹn ṣó Àyìndé pẹ̀lú bọ̀bọ̀ nílùú wọn yẹn Àyànkúnlé tó ti parí ìjà ní sí. Yes nígbà tẹ́mi ń gbé dọ́kúmẹ́ntì tó ń gbé fẹ́mi tẹ́mi ń kà síta tẹ́mo dẹ̀ ń dúró pé Àyìndé ò ṣe báyìí Àyìndé ṣe báyìí Àyìndé ò ṣe báyìí tí Àyànkúnlé dẹ̀ gbé tiẹ̀ wá bẹ́ẹ̀ mi ò lè sùn fún 2 days mo fi Ọlọ́run bá búra ẹ understand ó wá kó Àyànkúnlé bóyá ó parọ́ mọ́ Àyìndé ó wá kó Àyìndé bóyá àwọn tiẹ̀ wọ́n wá parọ́. mo mọ wọ́n ti wà mo understand mo pé you don't understand my point. mo sọ pé there are times that nǹkan tó bá gbọ́ nípa èèyàn. ẹ má máa sọ nǹkan tẹ́ mọ̀ kó lọ bẹ̀bẹ̀ o ẹ má máa sọ o. wọ́n pàdé pàtí Àyànkúnlé nínú ọ̀dùnú dáadáa ló borí stage fúnra rẹ̀. Èmi àti Àyànkúnlé máa ń sọ̀rọ̀ dáadáa o. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò ṣe kó lọ bẹ̀bẹ̀. Àǹtí ẹjọ́ ẹ má bínú ẹ má jẹ́ àṣọ. Ọkọ ìsọdẹ kan kéèyàn máa bẹ̀rù Ọlọ́run. Àǹtí ẹ bá gbọ́rọ̀ mi Àyànkúnlé àwọn tó wà pàtí yẹn tó jọ rẹ̀ gan wọ́n sọ lórí chat lánàá.
àǹtí ẹjọ́ nítorí Ọlọ́run bá mo fowó àtọmọdé lẹ́nu ẹ má jẹ́ ká ágìl sí nǹkan tá a bá mọ̀ púpọ̀. àǹtí èmi ò lè mi lè gbé àwọn nǹkan tí mi bá mọ̀ mi lè gbé jáde tí bá yẹ pé èèyàn ń gbé nǹkan jáde mi ó yẹ kí n gbé jáde fún yín pé nǹkan tẹ́ sọ yẹn rán ọ parí ẹ̀kọ́ fún ọ̀gá pẹ̀lú ọmọọṣẹ́ mi. wọ́n lè parí nǹkan tó ti ọ̀gá pẹ̀lú ọmọọṣẹ́ ni yóò lè lọ bọ̀ gáyàn kò sí mínìmí bẹ́ẹ̀. àǹtí kò sí mínì nínú nǹkan yẹn ṣó ti yẹ kò mínì anything ipe kọgà èmi nílùú èbó tàwa yà á lọ bọ gá wa pé jọ máyọmí iṣẹ́ torí Ọlọ́run ìyẹn ò mínì anything ọ̀gá àtọmọṣẹ́ nìyẹn jẹ́ ká fìyẹn lẹ̀ ṣó ti yẹ yín mà ẹ má bínú. ẹ ṣe gọ̀ọ́sì. ẹ̀kọ́ bẹ̀bẹ̀ yàtọ̀ sí pé wọ́n parí ìjà wọ́n pàdé pàtí. àǹtí ẹ má wọlé jẹ́ ká fọ̀rọ̀ àyọkú ẹ má jà tó fọ ọ̀rọ̀ àyọkú lé because Ọlọ́run ti pẹ̀tù sí yẹn ẹ jẹ́ ká filẹ̀ because mi ìfẹ́ kẹ́ni ẹlẹ́ni tí ní trouble lórí pa àhágìrì níbí báyìí ó ti yẹn mà ẹ jọ. Oh yeah, next person. Madam, can I say shipping something? Yes, sir. Okay. Sherry, Kolo Shidada Fuma. Of course, Madam, you have been very, very tolerant because you give fair hearing to everybody. Oh, I'm a good girl. Oh. One girl. I personally monitor your page here, and I I'm want very, to very Beyonce you see, not to know say you welcome everybody. If you don't like it, never 3 points. Everybody you gesticulate, and everybody will know that you are emphasizing something there, and everybody sees that. Sherry, tí a bá ti ń sọ̀rọ̀ àwa Yorùbá, ẹ jẹ́ ká rántí pé tí a bá ṣòótọ́, àwùjọ wa ò lè dáa. Yes. Táwùjọ ò bá dẹ̀ dáa, kò síbi tí ìlú ṣe lè tòrò. Gbogbo àtàwà lókè òkun, gbogbo àtàwà nílẹ̀ yìí. Tá a bá ṣòótọ́, a máa pẹ́ lẹ́yìn odi. Bọ́ sí wọ́n ní pé tí ilé bá sàn, tí ẹ̀jẹ̀ bá sàn ni a máa kó lẹ́dẹ̀. Tí ẹ̀jẹ̀ dábàá tún ẹ̀dẹ̀ ṣe, a lè kúrò lẹ́dẹ̀, a lè padà wá sí ẹ̀dẹ̀. Ẹ jẹ́ ká ṣòótọ́ sódà tí ẹ̀dẹ̀ wa lè ṣe wá. Mo sọ nǹkan méjì lẹ́ẹ̀kan yẹn. Mo ní tí family institution and traditional institution tá bá lè tún ṣe, tá bá lè tún méjì yìí ṣe, wàláhì gbogbo nǹkan máa lọ. Then another thing tó ní pé tí mo fẹ́ emphasize ni pé eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Mi mọ̀ bí mo ṣe lè sọ ìtumọ̀ ẹ̀ ní Yorùbá. Wọ́n ní he who lives in glass house must not throw stones. Ẹni tó bá ń gbé ilé tó jẹ́ gíláàsì, wọ́n máa ju òkò. Ó gbọ́dọ̀ máa sọ ògúlùtù. Tó bá ń sọ ògúlùtù kó mọ̀ pé wọ́n máa sọ padà. Bàbá ńlá ọ̀rọ̀. Ọmọ ọba ó gbọ́dọ̀ máa rìn pẹ̀lú dansaki ni. Ṣẹ́rí eléyìí tí ẹ máa ń sọ pé wọ́n rí gbá wọ́n rí Wasiu wọ́n ṣe tó súnmọ́ ẹ ṣẹ́rí madam ẹgbẹ́ kínkín létí àmàlà kò sí ó máa di kíní ni kò sẹ́ni tí ò rí nígbà tí arákùnrin yìí tó ṣe àwọn kan tá àgùdọ̀ tó máa sọ torí ká má tó máa sọ pé wọ́n hate kó jẹ́ pé wọ́n hate tẹ́yìn téèyàn bá ṣe dáadáa kẹsọ́ tó bá ṣèkà kẹsọ́ then eléyìí tá a sọ pé character wà important yẹn Yorùbá máa ń sọ̀rọ̀ kan ẹ̀yin ìyá mi ẹ má bínú òwe tí mo fẹ́ gbà ìtọ́rẹ́ ẹ̀yin obìnrin ló bá wí wọ́n ní obìnrin sọ̀wànù olóhùn lórí ọkọ ó ṣò pé character is of utmost importance in anything tí ọba máa ṣe tí kò bá ti sí character kò sí ẹni tó lè tolerate somebody without character ó lágbára iṣẹ́ ó ní good attitude bẹ́ẹ̀ tó bá ti ní character ẹ gbàgbé so ẹ jẹ́ kí a máa preach fáwọn èèyàn wa téèyàn bá jẹ́ ara wa tó bá ń ṣèwà tí ò dáa ẹ jẹ́ ká sọ fún pé owó tí mo pa níjẹta ni pé gbogbo àwọn tá à ń sọ́pọ̀tì olórí ọmọ báyìí wọ́n ní ẹ má wo àwọn tó ń sọ pé no wọ́n ní tára ilé ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tí a bá sọ fún un rẹ̀ ò ní jẹ́ ká sùn lálẹ́ so ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ yẹn owó ó ti settle sí ẹ má yẹ ká tún rí omi mọ́ then ẹlẹ́ẹ̀kejì ni pé ká bá máa sọ ọ̀rọ̀ pé a fẹ́ counter ọ̀rọ̀ kan irú bí madam ti sọ lẹ́ẹ̀kan pé nígbà tí everybody rí lórí social media Wasiu gan mọ̀ pé onílù òun ti wá síbẹ̀ ó ti wá ń lùlù lẹ́gbẹ̀ẹ́ òun ẹnìkan ló wá gbé síbẹ̀. lọ́dọ̀ sọ fún God bless you. ẹnìkan ló wá sọ fún pé aláyé ti lùlù lẹ́gbẹ̀ẹ́ báwo ó kàn bójú wẹ̀ báyìí ló bá rí the guy was surprised. ó ṣókè yá ni pé that guy was there to just come and show respect to him and at the same time pé wọ́n ṣe ń lu kíní yóò kò lọ. òdu dáadáa létí ẹlẹ́ẹ̀kejì tún ni pé ó ṣò pé wọ́n ti jọ parí ìjà yẹn láàrin àrẹ̀májà ò sí ajàmá rẹ̀ ni ìjà. tó o pé ó lọ bẹ́yìn pé
this madam now says it nígbà tó nǹkan sọ ti wá sí nígbà tí àyàn tó gbé tiẹ̀ wá òun sọ pé after full life lọ́dọ̀ Ọlọ́run so bí ọ̀rọ̀ ṣe jẹ́ ká máa jẹ́ kí ọ̀rọ̀ kó máa jẹ́ òótọ́ ẹni gbogbo mo rí gbogbo kí ni ẹ̀ lórí social media ẹnìkan ló wá gbé sí Wasiu létí pé aláyè ti wà bí ló bá bójú wẹ̀yìn ẹsẹ̀kẹsẹ̀ lókì tí bàbá yẹn náà fi ìlú dá lóhùn. àwọn ọ̀rẹ́ kan wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ lórí social media lánàá. àwọn boys tán wà ní sákù yẹn wọ́n bọ́ síta tán bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ má sọ nǹkan tẹ́ẹ̀mù àwa ń bẹ̀ wá wá ọ̀rẹ́ rẹ o. ọ̀rẹ́ wọn sí nǹkan ló tún sọ. Tẹ́lí kọ́lọ́ ṣe dáadáa fún gbogbo wa ilé Ìjẹ̀bú ò ní dàrú. Àmì o ilẹ̀ Yorùbá ò ní dàrú. Àmín. Pẹ̀lú òkú Ọlọ́run. Thank you so much. Sísá mi ẹjọ́ 1 minute kan tó fẹ́ sọ ni pé iṣẹ́ rí platform yìí èmi pẹ̀lú tí ń bọ̀ ọjọ́ pé mo kàn lo ẹ̀ títí máa pè mo lo second account. Okay, sir. Ẹ máa tí mo fi máa ń wọrí platform yìí ni pé ẹ behave like America's second amendment where everybody have right. Beyonce lọmọ bàbá wẹ̀ mọ́kọ ẹ̀. That is one thing. Àwọn ọmọ pé mi ni mo wọlé láti ọ̀dà wọ̀nyẹn náà ọmọ pé mi mo wọlé. Bàbá tí gbogbo wa bá wà bí ilé yìí tá a bá ń sọ ọ̀kan péré àgọ́ kìíní kò ní dùn. Bẹ́ẹ̀ni. Everybody have rights. And their opinion. So tó bá gòkè wá má sọ pé èèyàn kan hate anybody. Exactly. Kékeré làwa wà I will be 59. 59 next year. So nígbà tí Wasiu bẹ̀rẹ̀ àmọ́ Talaso wẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ nígbà tó bẹ̀rẹ̀ Talaso. So we'll be coming with pẹ̀lú Wasiu láti say God bless you ma. Táwa ti ń bá a. Ẹ má bínú opinion ti ẹnu oníkálukú ni kò sọ. Kò ní kálukú sọ tí èèyàn bá wá tó bá wà sọ opinion ẹjọ́ mọ̀ ẹni sùúrù ẹ sọ tí wọn dá. Please. Opinion tèmi náà fẹ́ fi sọ. Èèyàn kan ti sọ̀rọ̀ sí wọn lẹ́ẹ̀kan tó ṣẹ̀mọ̀ wọ́n dẹ̀ ti ẹni yẹn náà dẹ̀ ti apologize. Kálukú ló ní conscience tí mo try àti sọ ni pé níbikíbi tá a bá ti bára wa mọ̀ opinion tó bá wá sọ sí ìtẹ́yìn ò wá kò sẹ́ni tó wá síbi ìwádìí pé olúwa ò bá opinion tèmi ni mo sọ pé bọ́dà mi dẹ̀ pòwe kan lẹ́ẹ̀kan wọ́n fi bá àwọn òwe àwọn ìkọ́ obìnrin ìyá wa náà jẹ́ pé obìnrin sọ wà ní bẹ́ẹ̀ lọkùnrin ìwà ní bàbá àwúre wàláhì tó bá lówó tó níwà asán mi tó bá lówó tó níwà asán tó bá lówó tó ní ìgbéraga òfo ìgbéraga rẹ̀ aṣíwájú ìparun mi ní sọ pé torí pé Sunny Adé jọmọ òde tí ilé ẹ̀ ti lé bàbá mi kí n Sunny Adé ṣe nǹkan tí ó dáa kí n sọ pé mo máa Sunny Adé ẹni tí mo mọ̀ dáadáa tí mo dẹ̀ mọ̀ pé n tó ṣe ò dáa I will say it. Ẹ wo mọ̀ ẹ lọ wo péjì mi I'm a captain in Nigerian Army níjọ́ tí Sanwó-Olú kọjá yìí ẹ̀ mo sọ̀rọ̀ sí the military man tó sọ̀rọ̀ sí Sanwó-Olú tí mo sọ pé ọpọlọ ẹ̀ dàrú lóòótọ́ because nígbà tẹ́ bá máa lo sójà ní ẹ̀sà sójà ò ṣe good sójà kan wà gun ọ̀kadà you say sójà is useless so ó díjọ́ tá a bá rí òótọ́ ọ̀rọ̀ regardless of who the person is ọ̀rọ̀ tí mo sọ mo dẹ̀ sọ mo ní bọ́dà mi kan tí àwọn méjì ti wálé kan mọ̀ wọ́n dẹ̀ yànyàn náà ọ̀rọ̀ yẹn àwọn méjì náà kọ́kọ́ sọ̀rọ̀ ṣẹ́ mọ̀ wọ́n ẹ rò pé ìdílé wọn wọ́n gé wọ́n dẹ̀ mú èmi kan tí mi ṣọmọ Jẹ̀bú mo rí nǹkan dìmú bẹ̀ mo ní ká tiẹ̀ sọ pé ọba yìí wá tọ́ sí Wasiu ẹjọ́ tó ní òkè ká lọ screen character ẹjọ́ ṣé character Wasiu tí ó lè gbé débẹ̀ n tí mo sọ nìyẹn mi ò bú. ìwà pẹ̀lú nǹkan tó máa ń wò kan tó fi yàn jọba o. Yeah, please ma whatever you say I'm just saying my own. So ìwà lọ́ba àwúre tó bá níwà tó dẹ̀ arrogant ó máa fẹ́ òṣìmàwé ọ̀fun dógán kò gbúdọ̀ dúró níwájú ibi tí Awujale wà Awujale of Ìjẹ̀bú land. Àwọn tó bá máa di ipò yẹn mú àwọn tó ní ìwà rere tán ní ẹ̀kọ́ ilé tán ní sùúrù tán ní gbogbo nǹkan tí èèyàn lè fi jẹ ọba ló ń jẹ Awujale. Awujale ò ń ṣe baálẹ̀ tán jẹ lẹ́gbẹ̀ẹ́ títì. Ò ń ṣe olórí ṣọ́ọ̀bù tó ń jẹ nídùúmọ̀tà àbí lóróyìn yìí. No. Awujale come with a character. Gbogbo ẹ lọ fa skẹ́ẹ̀kì gbogbo wọn tó ń jẹ Awujale ẹ̀rí tó dúró lẹ́nu plane nínú wọn.
ẹjọ mo gbé máìkì rẹ. Ẹ ṣé gan sir, thank you so much. Next person. Ìyá Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú, ẹ kálẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò, thank you so much. Please continue to ẹ jẹ́ kí sáré ṣàlàyé nǹkan Ìyá Ìjẹ̀bú. Continue to help us to power tap, gift, power tap. It makes it stronger, please. And don't forget what I do. I sell glasses, I sell prescription frames, and I sell party glasses. In fact, àwọn designers ni ó ti yé yín. Ẹ pè mí, ẹ ṣàánú mi kí n lè jẹun o. Ṣé gbọ́? Ẹ ṣé. Orí bí náà ni ìtẹ́ bá ti ẹ kọ inbox mi pé Àjọkẹ́ jọ glasses ẹ̀yẹ tóbìnrin ni mò ń tà o. Kí ọkọ máa yòókó sí mi lórí ìkíni o. Ẹ kálẹ́ o everybody, ẹ kálẹ́ o. Ṣé Nàìjíríà lè wà ní àbíbo lẹ́wà? No, UK ni mo wà. Wọ́n wà nílùú Yasha ní ìlú Yasha. UK ni mo wà, UK, yeah. Àjọkẹ́ of UK. Yes ma, you're welcome sis. Ìlú Yasha lé ní ọmọ Yasha lé ní. Bẹ́ẹ̀ni sá. Ọmọ Yasha ní ìwọ. Ọ̀fẹ́ máa gbọ́ bẹ̀ ọ́ náà ọmọ Yasha lé ló máa ń gbọ́ owó social. Owó social. Ẹ má wọ ìgbà tí ẹ ń gbà wọ́n náà ló fi jẹ́ ká máa rí gbà ẹ ṣe. Ẹ ṣé. Ẹjọ ẹ kàn jẹ́ kí mi tripping ẹjọ ẹ má bínú everybody have said well gbogbo wa a ti sọ dáadáa àti àwọn tó jẹ́jẹ̀bù àtàwọn tí ò jẹ́jẹ̀bù wọ́n ti sọ dáadáa. Ibi tí mo kàn ti fẹ́ tripping ni wípé gbogbo àwọn ìwà tí wọ́n sọ wípé olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú wù ẹ má jẹ́ ká fọwọ́ bò lóòótọ́ gbogbo àwọn nǹkan yẹn ohun tí a rí wípé kò dáa ni bóde ṣe sọ yẹn kí bàbá kọ́ lè ṣàtúnṣe ni nítorí wípé ká má bàa sọ wípé ọjọ́ orí wọ́n sì lè ṣàtúnṣe àwọn ìwà yẹn nítorí wípé àwọn ipò míì ń bọ̀ ó lè má já wọn ó lè já àwọn ọmọ wọn kó má bàa lọ wúyọ wípé bàbá yín ìwà tó wà lára bàbá yín òun náà lẹ́yìn náà máa gbogbo àwọn tó sọ gbogbo ìwà tí olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú pátápátá gbogbo wọn pátápátá náà sọ dáadáa kò sí ẹ̀tanú náà o kò sí wípé báwo làwọn àgbàlagbà ṣe máa ń sọ pé inú ni bí ni kò sí yẹn bẹ̀ wọ́n sọ bó ṣe rí ni gbogbo wọn là ń rí lórí social media torí kí bàbá lè ṣàtúnṣe ni ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo mọ̀ wípé wọ́n máa ń wo ètò àǹtí Àjọkẹ́ bí àwọn fúnra wọn ò bá wò ó àwọn tó súnmọ́ wọn dáadáa wọ́n ń wò ó lẹ́ẹ̀kan sí màá tún sọ wípé kí gbogbo orílẹ̀-èdè gbogbo àwọn tí bàbá bá ti ṣe kó má bínú ewé orí ìjì la já. Ewé orí ìjì la já o. Ẹni àbáṣe kò jẹ òrìjì wá ewé orí ìjì la. Ẹ gbà yìí sísá mi. Mo ti ẹgbẹ́ mo ń ṣáwọn gidi ni. I'm just saying it wípé bí bàbá ṣe wo àwọn ìwà yẹn wọ́n ti gbàgbé wípé ipò yìí ń bọ̀ táwọn fẹ́ fà. Nísìnyí ó lè má tọ́ sí wọn àwọn nǹkan tó wà lẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tó ṣùgbọ́n àwọn ọmọ wọn wá ń kọ́. Bíbélì sọ wípé àwọn baba ńlá wa ti jẹ èso àjàrà ó ní eyín wá ń kan àwọn ọmọ so ẹ̀ṣẹ̀ bàbá Ọlọ́run ní jẹ́ kán bí lórí àwọn ọmọ wa ẹ̀ṣẹ̀ ìyá Ọlọ́run ní jẹ́ kán bí lórí àwọn ọmọ wa gbogbo àwọn tó sọ ìwà lóòótọ́ ó kù díẹ̀ káàtó kò sẹ́ni tí ò ní títí ẹ̀ everybody we are not perfect ṣùgbọ́n bàbá gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà gẹ́gẹ́ bí àgbà tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbé dání mo sọ nínú program àti Àjọkẹ́ ńgbà tí wọ́n sọ̀rọ̀ Àyànkúnlé ńgbà yẹn mo sọ ní Jẹ̀bú dáǹtí Àjọkẹ́ bá lọ play fídíò yẹn mo ní aṣọ funfun náà wọ̀ wọ́n má jẹ́ kí wọ́n tẹ epo sí àlà wọn ohun tó bá jẹ́ ti Àyànkúnlé kan fún un lórí pé ó ti ṣe dáadáa nígbà tó ń dùn wọ́n jọ wà ní tó bá dé wá kù díẹ̀ káàtó kò yẹ kí gbogbo ẹ̀ fọ́nká síta ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ìwà wọn pátápátá wọn ò parọ́
they said it well. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àgbáyé gbogbo ìwà tí bàbá ìbá àti Ìjẹ̀bú-Rẹ̀ mi o kọ́ má bínú ewé oríjì òun la já gbogbo ẹni tó bá ti ṣẹ̀ ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni kì í ṣe nítorí èmi o kì í sì ń ṣe nítorí ọ̀la pàápàá jùlọ àwọn obìnrin. Thank you, Vinny. ọ̀rọ̀ yàrá àwọn obìnrin yẹn ó máa dùn wọ́n because a lot of obìnrin ni wọ́n ti kọ ojú ẹ̀ síbi tí ò yẹ kó wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ you are not going there you need to say it as it is. Thank you so much, Vinny Omoyadesu. One love, bro. Thank bó you. ṣe tọ́ àti bó ṣe Thank you, sir. lóòótọ́ ni torí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin obìnrin tó wù kí bàbá yìí kó ti ṣe mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ dáríjì wọn èèyàn ò ní mọ̀ rìn kórí kó má mì. Good night. àgbà ò kì í ṣọgbọ́n o àgbà kò kì í ṣọgbọ́n nígbà míì àgbàlagbà ó yẹ kí wọ́n bá ọgbọ́n bẹ̀ wọ́n ní bá ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mi ò ní sọ nǹkan kan ju wípé ewé orí ìjì la já. Jésù ewé orí ìjì la já o ẹni àbáṣẹ kó dáríjì wá ewé orí ìjì la já. Ẹ ṣé gan ni. Thank you so much. Ìyá Ìjẹ̀bú, Ìyá Ìjẹ̀bú, you are the best. Can I have a kiss? Mwah, mwah, mwah. Ìṣọ̀lá Àdé, oya play the audio. What audio is that? Should I bring you up? Tai. Mọ́mì mi. Ṣẹ̀rí nǹkan tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀rọ Wasiu Ayinde ọmọ ògbóró lẹ̀gbọ́n yẹn. Ọmọ ògbóró gidi wọn lẹ̀gbọ́n yẹn bí kò wá ọmọ ògbóró náà jọ ṣègbóró kékeré ni tó ti yé yín sìn èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọmọ 58 years old ni mí ṣe ń wọ̀rọ̀ mi lọ́ba dínà ní gbogbo ojú náà àjọṣègbòrò ni ọkọ tó kàn bẹ̀ ni pé ọkọ tí ìyá yìí sọ ń sìn ń support ni pé kí Àyìndé kó try kó lọ tún wà ṣe kó tún ìwà ẹ̀ ṣe gidi kan because èmi tí mo bá yín sọ̀rọ̀ ẹgbẹ́ ìpínlẹ̀ sìn Europe lèmi wà ìgbà tí mi gbọ́dọ̀ wà Nàìjíríà tó ti yé yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gan àmì ìṣẹ́ran kékeré ń gbòòrò mi lè parọ́ fún yín bóyá ẹ̀gbọ́n yà máa gbọ́ ṣẹ́gẹ́tì mi bẹ́gà ẹ̀gbọ́n mi kan wà mo tí ò gbẹ olódi bẹ́gà mọ́ tó ti yé yín sí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé gbogbo àtàwọn à ń ṣègbòòrò fàdájà fìgòjà gbogbo àdúgbò mọ gbogbo ẹ̀ fìwú yẹ tó ti yé yín sí akímaromi rẹ àbókìmí ni. Irọ́ ni. Akímaromi rẹ èmi náà pè ní kẹ́ni Jamani mi ò pè mí di Lagos Island. Okay náà. Ibi tí mo ní agbára dé kò sólúwẹ̀. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí IBP ó gbé mi wọlé fún ọdún méjì. Èèyàn mi ó ga jù. Normally kan tí brother ọmọ Ondo yẹn sọ ṣe rí ìwà èèyàn ṣe tí ọba ìwà èèyàn lọ́ fi judge Àyìndé. Àyìndé máa ń wà ìgbà tí mo wà lowland lọ́dọ̀ àwọn jájájà ní lowland. Lọ́dọ̀ àwọn jájájà lowland kan náà. Lowland ṣó ti rí gbogbo àyẹn amájọ àjọ máa ń wà á máa ṣe bọ́ọ̀dù kan tí wọ́n rí lára ẹ̀ lọ́ fi judge ẹ̀ bọ́ọ̀dù. tó yẹ sí nǹkan tí ìyá Ìjẹ̀bú wa sọ ń sìn pé ọmọ Ìjẹ̀bú-Òde ni mí o ọmọ mo pa ni mí ní Ìjẹ̀bú-Òde. tó ti yẹn ọmọ gbòòrò gidi gan ni mí ẹran ńlá gidi gan ni mí. ẹ jọ ẹran ọbẹ̀ tó jẹ owó ẹ lọ ìbà ó yá kẹ́ni jí ó yẹ máa tẹ ẹgbẹ́ wa débẹ̀. àǹtí adé ni pé. Àyìndé lè máa gbọ́ Àyìndé máa bọ̀ òun ẹni tó ń sọ̀rọ̀ ìmọ̀ òun ẹni tó ń sọ̀rọ̀. ó ti bá láti bàbá àbòkí mu ni ó máa yé ọ̀rọ̀ bàbá mi ó máa yé àbòkí mi lélẹ́yìí ó yá yálẹ̀. ní gbogbo àdìkan tá a mọ̀ tó ti ń sìn ní ọdún àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ táwọn Brian sọ ń sìn Ọlọ́run máa dàbẹ̀ ní pé ṣẹ́ni gbogbo àti ẹgbẹ́ tí wọ́n bá ti dàgbà àwọn tí wọ́n bá fi sílẹ̀ Ọlọ́run máa kọ́ máa fi
nǹkan tí wọ́n bá ṣe kó máa fi jọ́jọ́ àwọn ọmọ yìí. Mo lè ràn báyìí máa tún gbogbo kí ni ó máa tún gbogbo obìnrin ṣe. Ó máa tún ṣe. Náà àmújẹ́rìí ó máa tún ṣe. Bẹ́ẹ̀ni. Kí ló mú yìí? Kí ló dé? Wọ́n fi ó sì kí ló mú. Kí ló sọ tó mú mi? No, àbókí mi sọ̀rọ̀ mo dẹ̀ ń fi gbogbo action sí. Wọ́n dẹ̀ kí ló dẹ̀ fà yín? Mi ò wá ń ṣe ìṣẹ́gbọ́rọ̀ mi. Mo jẹ́ Ayinde máa tún gbogbo bẹ̀rẹ̀ ṣe. Of course. Àdúrà tá a máa gbà ní ṣẹ́gẹ̀t mi sí àdúrà tá a máa gbà ní pé at least bó ṣe wà yẹn. Òun náà ó ti di òkè gan rẹpẹtẹ tó yẹ kó ń bá pẹ́sidẹ̀ntì ṣe pọ̀. Bẹ́ẹ̀ni. Tó ní ó máa at least mo jẹ́ Ayinde máa tún gbogbo bẹ̀rẹ̀ ṣe. Ó máa tún ṣe. Ẹ ti yín sí ẹ ṣe gidi gan. Ẹ ṣe gan ni. Gbọ́dọ̀ rẹ̀ náà ṣe gbọ́dọ̀ bá rẹ̀ náà ni pé akọ̀ máa fi máa wù mọ́ pé kìwẹ́ ìyẹn wa náà ọmọ Ìjẹ̀bú-Òde ni o ọmọ Ìjẹ̀bú-Òde gidi gan ni ọmọ Ìjẹ̀bú-Òde ni o. Ọmọ Ìjẹ̀bú-Òde. Thank you so much. One love bro, one love. Àwọn tàdúgbò mi làgàrà wù mí o. Àwọn tàdúgbò mi ni làgàrà wù mí o. Ẹ ṣe jàre brother mi. Ẹ káàbọ̀. Àbókí mi ni. Okay now. Oya, next person. Ẹ sọ̀rọ̀ ẹ̀yin tí. Níbi lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan. Ta ló sọ̀rọ̀ lọ́wọ́? Adé ló sọ̀rọ̀. Okay sir, ẹ go on sir. Mo sọ̀rọ̀ kan níbi lẹ́ẹ̀kan. Ìyá àjẹbù ti sọ̀rọ̀ pẹ̀lú. Thank you. Ṣẹ́rí ẹ bá mi máa ṣàdúrà fún bọ́dà mi yìí. Vini ọmọ ìyá Jésù, God bless you, God bless your business, thank you for the gift. Ẹ ṣé o gbogbo ẹ̀yin gifters mi, thank you Vini. Go on sir, go on sir. Ẹ rí gbogbo ẹni tó bá ti wà ní Europe everywhere tó bá bímọ ẹ máa jẹ́ kí ọmọ yìí ẹ máa jẹ́ kó mọ ilé tó bá wá láti ìdílé ibi tí wọ́n ti ń jẹ oyè kan ọba kan ẹ jẹ́ kí wọ́n máa mọ ilé òun ló dífá fún bàbá mi nísìn òun ló dífá fún wọn tó bá yẹ pé wọ́n ti ẹ̀tàn mọ́ ibẹ̀ yìí sef because wọn ò lọlé wọ́n máa dìnnà ẹ̀ wọ́n. Nǹkan tó tún máa sọ ni pé èèyàn kì í ní ìdílé ìyá kó má ní ìdílé bàbá kí a jẹ́ kí àwọn ọmọ wa àti gbogbo wa náà bá ṣe wà yìí èmi ti fi tèmi ṣe example mi ò mú ẹbí kankan ní Abẹ́òkúta ń sìn dáàdì mi kan ṣoṣo tó kù táwọn náà bá lọ ń sìn àti lose ties ibẹ̀ yẹn nìyẹn ṣe ti understand so ó máa ń ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n lè má kàn wọ́n kàn kọ́ bí ara sí the ọ̀dà ẹbí ni fìdí pọ̀tẹ̀mọ́lẹ̀ yẹn lọ fi ara sí. ẹ jẹ́ kí sọ̀rọ̀ fún ìyá bàbá mi bí mo ṣe wà mo mọ àṣìjọ wà gbogbo fámìlì yẹn àṣìjọ wà sọyẹ yín. Yes sir. So ó yẹ nǹkan tí mo fẹ́ fàyọ̀ ó yẹ kéèyàn mọ tó bá ti wá ní ìdílé ọba òye kan ó yẹ kẹ́ ẹ jẹ́ kí kẹ́ ẹ máa lọ lé. Yes sir. ẹni yẹn kò mọ ẹ̀rí sí ìgbà tí wọ́n dìnnà yìí sí ló fẹ́ ṣe kò sí wọ́n ti sọ pé wọ́n ò mọ̀ ṣé wà á lọ sí kóòtù ni I don't know mi ò mọ next step o. Ó yìí máa lọ sí kóòtù àwọn ìdílé yẹn náà láti proof pé kò ṣe ẹbí àwọn táwọn kan nínú ìdílé báyìí sọ pé ẹbí àwọn ni sọ pé. ẹ wo mọ Yes sir. ìdílé yẹn ti jáde pé mo wo mítì wọn mo wo mítì wọn mo wo gbogbo wọn pọ̀ burúkú wọn pọ̀ sí àwọn tó fẹ́ lọ fọ́ báyìí àwọn jáde. Kí lè rí ọmọ alẹ́ fowó ṣe. mítì wọn yẹn mo wo mítì wọn yẹn. Sáà. Ṣẹ́rí Àjọkẹ́ bọ̀dá mi má bínú jàre ṣẹ́rí Àjọkẹ́ ó ṣáà ní nǹkan gbà lọ́wọ́ bàbá ẹ̀ ó ṣàfẹ́fẹ́ pírísẹ̀tì nílẹ̀ kó lè bá ẹ̀rọ mi tó bá tiẹ̀ wá láti ìdílé yẹn ṣe bọ́mọ obìnrin ló jẹ́ nídìílé yẹn àwọn ọmọkùnrin sùn jọ nínú ìdílé ó ṣàfẹ́ lọ jẹ pírísẹ̀sì ìbáyọ̀ mi. Torí ilẹ̀kẹ̀ ni mo fẹ́ máa kú lẹ̀kẹ̀ sọ́wọ́ kú lẹ̀kẹ̀ ẹsẹ̀ ni ẹ má bínú. Àǹtí ní sí ẹ ṣọ́ra yìí o. Àjọkẹ́ ṣo mọ̀ ṣá. Pé kí ni? Báwọn fámìlì yẹn ṣe mí ti lànà wọ́n dẹ̀ gbé sí online. A rí wọn àwọn alábòsí mọ̀lẹ́bí a rí wọn. Ẹni táwọn múre wọ́n fi kọ́ Ṣẹ̀rí àwọn ọmọkùnrin yẹn ṣẹ̀fù wọn ò ní gbà kí ọmọ obìnrin
Kò wá jẹ lé wọn lórí. Wọ́n sọ pé òun fẹ́ wá jọ ọba. Ó ga Wọn ò ní gbà. Because ọmọkùnrin sì wà bẹ́ẹ̀. Wọ́n yà pa. Mo ní mo wo meeting wọn, wọ́n pọ̀ bí kíní. Gbogbo wọn dẹ̀ ló sọ. Ishola, I can bring you up. You come and play for us. If you are ready, let me know. Okay. Ẹ̀ẹ́dẹ̀ rí àwọn ilé, ẹ̀ẹ́dẹ̀ rí wọn pé àwọn ilé àwọn èèyàn jàgbẹ̀jàgbẹ̀ ni. Ilé táwọn èèyàn sọ pé àwọn èèyàn ò mọ anybody, wọn ò jẹ́ kíní kan. Ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé coded ni wọ́n. Bẹ́ẹ̀ni o. Wọn ò ní sọ̀rọ̀. Wọ́n máa close ma president sef, wọn ò ní sọ̀rọ̀. Okay, fún mi sì Sunny. Ṣé Sunny ò mọ every àríbi tí wọ́n ṣàtì máa sọ ní 2 Wasiu ni. But then my observation, yàrá má bínú bàbá ọkọ mi lóńdó. Bàbá ọmọ mi lóńdó tí ẹ ṣe bàbá ọkọ mi. Ẹ wo bàbá tó wà ní bàbá tó ra gbogbo airport tó wà ní United Kingdom wọn yìí. Òun ló ní 14% gbogbo bísínẹ́sì tó wà ní Manhattan ní New York l'Amẹ́ríkà bíbá yìí. Ìgbà wo la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ni, ọmọ Ìjẹ̀bú tún ni. Ó dẹ̀ rọra ń dájà yí ẹ̀. So èwo láriwo, èwo ni ariwo? Princess ọmọ wa mi wálé. Ẹ wo Sunny. Ọmọ bá mi délé làwọn ń jẹ́ o. Gbogbo èèyàn dẹ̀ mọ̀ wọn ò dínà yẹn pé kò jáde láti ìdílé yẹn. Ẹ ṣé sà. Kò jáde láti ìdílé yẹn. Wọ́n mọ̀. Ẹ ṣé sà. Because gbogbo ẹbí ló mọ̀ but wọn ò gbé fún because. Àjọkẹ́ àdé bá ti rẹ́dì. Mo ti rẹ́dì. Táwọn bá ti sọ̀rọ̀ tán, ẹ sáré play ẹ̀ fún wa. Àti Àjọkẹ́ wọ́n ní pé dáàdi yọrẹ tó sá lẹ́tà dáàdi yìí. Àǹtí Bísí àti ká iṣẹ́ ẹ káàbọ̀ wọ́n dé nìyẹn Dagboru ó yá. Uncle Ade ẹ ṣe ti conclude wọ́n fẹ́ sáré play nǹkankan fún wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ó yá everybody bá mi mute kan sáré gbọ́ Mr. Ishola Ade ẹ gbóhùn sókè. Ok ẹ ṣe sísè Àjọkẹ́. Yes sir. Audio tí family meeting táwọn family yìí táwọn sọ̀rọ̀ yìí táwọn post as at very early today. Let's listen to it. So àwọn sọ̀rọ̀ lórí ẹ̀. Orúkọ mi ni Princess Adésùnmọ́ Òdùnúnú. Ẹ máa yé mi. Ọmọ bàbá Ewagbo ṣé ìtìjà ní ìgbìmọ̀ àdúgbò náà ọmọ Ewagbo. A rí ọdún lọ káàkiri ìgboro ní àná. Kódà ìlú ìlú náà fẹ́ẹ̀ ní ìwà láti lè ológa ló ń jẹ́ Táyọ̀ Òdùnẹ́yìn Ewagbo. Nǹkan lára àwọn ọmọ bàbá ni. Lára ọmọ bàbá Adébáyọ̀ ìjà ẹni ṣé Òdùnẹ́yìn Ọlọ́run fún jù wọ́n. So when the genocide wà sí Àyìndé báyìí sí àpèyà yín sọlá ẹgbà sí Àyìndé bàjá tó lára wa ni àwọn ògbọ́n rí o. Òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ ògbó ń tòun lórí ẹbí o àwọn tó lẹ́gbẹ̀ẹ́ rà ní. Tó mọ̀ ọgbọ́n ìbílẹ̀ ẹ̀mọ́ ń pẹ́ ọmọ ọgbọ́n ìbílẹ̀ ẹ̀mọ́ ń pẹ́ yẹn náà lọ́ọ́ ti ní kí n wá oṣù wá sílé lálẹ́ ni o. Ó kì í wá ṣàlàyé o àmọ́ ń pẹ́ o. Orúkọ tèmi Adésùnbọ̀ Òdùnẹ́yìn. Mo jẹ́ ọmọ pa Adébáyọ̀ Tìjání ṣé Òdùnẹ́yìn Ewagbo. Ọba kan ni Yakman, ọmọ bàbá kan náà ni wá. Gbogbo ẹbí ló rán èmi wá. Ẹ báyìí kí mo yí jábọ́. Ọmọ Yakman kò sí ní ìjẹ̀bú òde. Ẹsẹ̀ ni ẹ̀ mú o. Ìyẹn ló ṣe kọ́ Yakman tó ṣe kọ́ Adétáyọ̀ sí o. Àmọ́ ń pa iṣẹ́ tó jẹ́ o, Wasiu àmọ́ Wasiu rí o. Bísí Lọlá. Ohun tó sáyìn kò sí ẹni owó sọ́wọ́ ẹbí kankan ń bẹ̀rù ẹnì kan kò mọ̀ ń pa tó sáyìn o. Ó yọ owó lọ́wọ́ Wasiu ló lọ sáyìn fún ẹ Wasiu ọ̀ṣọ́mọ Òdùnẹ́yìn àti Òdùnẹ́yìn tá àmọ́ rí o. Kò ń ṣẹ́ ní fún mi. Kò ń ṣọmọ Adébẹ̀wò. Princess pẹ̀lú. Adétáyọ̀ Àbáyọ̀mí Òdùnẹ́yìn olúfẹ́ jẹgẹ́rú pẹ̀lú Wasiu àmọ́ Wasiu rí o. Wasiu pẹ̀lú ọmọ Jade ara fọ̀ṣẹ̀gbọ̀ àrídìnà ọ̀ṣun. Èmi Adésùnmọ́ Òdùnẹ́yìn. Ẹ má járí mọ́ ní jù. Ẹ ní sùúrù ẹ fara balẹ̀ kẹ́ gbọ́ ẹ má járí mọ́ ní jù.
Èmi ni olórí ẹbí Jade ọmọọba Akínọlá Ọdẹ́dínà. Olórí ẹbí Jade. Ọmọ bàbá òkúlẹ̀ yẹn ni wọ́n tún gbọ́dọ̀ àkọ́bí ó lẹ́gbọ̀n dáadáa níwájú kò sẹ́ni kankan tó ránṣẹ́ ó jẹ́ ìṣàkóso ìlápò rẹ̀ fún Wasiu Ayinde ni olùgbàmọdé ìjà kọ̀ọ̀kan ń dùn lọ́tọ́ ó fi o. Okay, àǹtí Àlùjọkẹ́. Ẹ ṣé gan ni. Ẹni pé bẹ̀rẹ̀ kan ti sọ̀rọ̀ nípa ọdún ìṣẹ́wà fámìlì fídíò ní fídíò ní gbogbo ológbòdùn ọdẹ ni wọ́n pọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ nìkan ti sọ̀rọ̀ wọ́n pọ̀ gan wọ́n tún sáìn ní lórí ẹgbẹ́ ló sì. Ó dàbí sáìdìnì ni. Fídíò ni o. But nǹkan tí mo fẹ́ bèrè ẹ má bínú Mr. Ìṣọ̀lá Àbí. This is a family member, ẹ ti understand, of Fisagbuwa bí ilé ìtàlẹ̀ Àyìndé lòun ti wáyé. Ló sọ̀rọ̀ yẹn òun ní iṣẹ́ rí ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bàtà ọkọ̀ bẹ̀rẹ̀ nígbà tí ọba yẹn kú ṣe ni wọ́n máa ń mọ next family tó kàn wọ́n wá gbé kínní àṣẹ lọ fún family yẹn ilé yín ló kàn it's already there anybody knows is any ọba is coming from that family 100% sure wọn ò ní fọ ẹbí yẹn ẹnìkan ti sọ ti confirm it which is true ẹnìkan ó wà lórí social media sometimes kínní yẹn ti lọ lábẹ́lẹ̀ ẹ rí pé ariwo yìí ó string up let's say 2 or some 10 days ago látọ̀ the third ṣe wọ́n ti ń ṣe kínní yẹn tó yẹ ti ń lọ not until somebody just bring this issue in now gẹ́gẹ́ bí nǹkan tí everybody sọ bí láti ẹ̀kan ìgbà míì àwọn kan máa wọ́n máa change topic the real topic we are talking here is that ṣé àwọn ẹbí yìí did they have the right ní ìdílé wọn láti fa ẹni tó kàn lẹ̀ yes she understand it's up to them but tẹ́lẹ̀ bá jáde wá tó wáyé pé má níyàn sí nínú ẹbí àwọn like somebody rightly said in the past it's a big grace for calibre of ipò tí baba Sodiq wà baba Farouk wà ìyẹn dáàdi it's a big grace. Ìwọ ló tó jẹ́ Farouk nínú wọn. Ọmọ bàbá kọ́ náà yẹ kí gbẹ̀mí bàbá Farouk. Ọ̀rọ̀ ìtọ́jú màlíkì lọ gbà wọ́n lé ní. Orúkọ pọ̀ gan orúkọ yàtọ̀. tó nǹkan tí mo sọ ni pé but when we are treating the topic ṣé a fẹ́ tún Nàìjíríà ṣe ni àbá fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ nǹkan tó fà á tí adélé nínú bí ọkùnrin kan ṣe sàn ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yẹ kó pọ̀ gan bẹ́ẹ̀ apart from pé ká belong sí ká máa ṣe dára sí village ẹni bàbá ọjà mọ̀ ń dílé yà àwọn láti gbogbo ṣẹlẹ̀ kú terrible nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́nu like somebody rightly said ẹ sọ̀rọ̀ kú lẹ́nu ìsìn but èèyàn gbọ́dọ̀ máa jáde kí n máa ṣe pé àwọn ọgbà before that show èmi àti kúnlẹ̀ gbogbo wájọ wà ní mọ́tò láti Nàìjíríà bí a few days ago kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ kínní yẹn Àyìndé kọjá ní ìṣù yẹn bàbá dúró wọn kúnlẹ̀ dáadáa she understand before kúnlẹ̀ come to that kó tó lọ gbà kọ́kọ́ lọ gbà lọ wọ́n máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bá ti kò tí ẹ lọ bí tí wọ́n bá ti pàyìndé tẹ́ bá rántí mi ìlẹ̀ wa máa sọ̀rọ̀ kún láti bí mo pẹ̀lú àwọn tẹ́ pé agbọ́rọ̀ yẹn wá sórí social media kó tó wá débi tó dé yẹn but he's trying to correct some past mistakes before any video kan tó gbé video wá tí ẹnìkan sọ yìí pé kúnlẹ̀ kan lọ gbà lò wọ́n bí dá ẹ máa fẹ́ confam mo lè pé kúnlẹ̀ ká gbé wá but yẹn ti lọ Àyìndé ló kọ́ kí ó wá sórí tébù yẹn ni ó wá kí wọn dáadáa the only thing the guy have to do he have to go and pay back nípa yìí pé ó ti ń ṣe àwọn àtúnṣe láwọn previous mistakes èèyàn ni ṣe understand but tẹ́bí bá sọ pé àwọn ọmọ èèyàn rí gbogbo nǹkan ló possible Nàìjíríà òun fẹ́ ká establish ẹ̀ gbogbo nǹkan ló possible nílùú yẹn but tó bá yẹ pé bá ṣe máa ṣe lọ náà nìyẹn gbogbo kìíní yẹn history yẹn máa tún rẹ̀ kọ́ á jẹ́ pé definitely tó bá fẹ́ tó yẹ kó fi jẹ òye yẹn let's say government impose ọ̀tẹ̀ gbogbo alamọ̀ pẹ̀lú ẹ̀yìn ọlọ́run government ló kún gbogbo alamọ̀ you understand
after God na government. Lẹ́yìn Ọlọ́run government ní ẹgbàgbé but is that are we doing it right? Ẹ̀ka kọ̀ bẹ̀rẹ̀ wa ṣé o gba ta lórí ètò àbí kí Nàìjíríà máa lọ bẹ́ẹ̀ àbí láti ibi láti ṣe discussion yìí ẹ̀kọ́ ọ̀la kan bíi pé ṣé ká máa change orientation pé ọkọ̀ máa ṣe lọ bẹ́ẹ̀ ẹ kí n fún alápẹ̀rẹ̀ rí pé ẹnìkan yọ ọba ilẹ̀ Haúsá yìí ọyọ kí lórúkọ ẹ̀rọ mi létí ti rí ẹni àkánù. Sanusi ẹnìkan fi sí up till now ẹni tó fi sí yẹn ṣì wà bẹ́ẹ̀ ó possible kí ìjọba mi tún wọn lọ́la kó tó yọ kókó fún títí sí wọ́n fi wọ́n play draft tábà tí wàá lose dignity orientation wa àṣegbá táwọn bàbá àgbàlá yẹn tí ó gbẹ ṣe ń lọ ẹ wà wọn bá gidigidi tẹ́ pé ifá ló mú wọn ọ̀pẹ̀lẹ̀ ló yàn wọn ẹ wà láàfin ọgbọ́n yẹn pẹ́ ẹ wà Awujale bí Awujale tó wọlé nísìn láti young age ẹlòmíì ò mọ ọba mi ìjọ ti dáyé Awujale kan náà mọ̀ kó dé pọ̀ báyẹn wá kú so when we do it right we get it right Nàìjíríà ti darí là ń bọ̀ so gbogbo alákẹ́yìn wo 60 lọ́ọ̀kan nísìn àmọ́ bá Nàìjíríà ń bà tó dà báyìí gbogbo àṣìbá ẹran Murtala kíní kan Murtala àkèrè ń gbà yẹn bọ̀ ẹ wo láti ẹ̀yìn gba Murtala ẹ wo látàyè Ọbásanjọ́ títí dì sí ṣé bí Nàìjíríà ṣe jẹ́ kó máa lọ báyìí ní gbogbo wa fẹ́ wọ́n bá lo ipò lórí àwọn tí wọ́n lágbára pé because Ayinde mọ̀yàn kò mọ̀yàn wọ́n bá rí àwọn ẹbí ìjẹ dísẹ̀ bí eléyìí ẹ̀tọ́ bàbá tó ń pè láti fún yẹn lọ lórí ẹbí ó jáde wá fídíò ni o kí èmi náà dẹ̀ mọ̀ ìmọ̀ àwọn opinion ẹgbẹ́ báwọn ọmọ yẹn sọ Tinubu ń ṣe it's not that person like that it's a disciplined man okay kán wá lò pò lé wọn lórí láwọn ẹbí yìí lórí tó bá yẹ pé inú ẹbí yẹn lè wà lèmi àti gbogbo àtàwọn bí wà ojú ẹ máa fi wo ìlú yẹn gangan as a whole nǹkan tó máa ń fa agbésùnmọ̀bí nìyẹn táwọn kan máa lọ dà lóru lẹ́yìn àwọn lásìkò ọba yẹn ò dá ẹ rí ní state mi fún àpẹẹrẹ I'm just saying this and I'm not supporting it tí àbá ti tán bá ti ṣe nǹkan tó yẹ kán ṣe dápẹ́ wọ́n ṣì tàwọn nǹkan wọ́n yàn wọ́n jẹ the best ìrántí wọn máa dà lóru lẹ́yìn ló máa ń fa ibẹ̀ ní beginning of this problem tábà lọ wo story Boko Haram gbogbo yẹn ẹ rí pé bí ẹ mọ̀ wọ́n kàn pa ọ̀bọ tó bẹ̀rẹ̀ Boko Haram tá a pa olóòrùn ẹ rí pé wọ́n kàn pa ni wọn jẹ́ kí investigation lọ kán lè pa wọn rùn but on the way wọ́n kàn pa ọ̀bọ yẹn pé wọn ẹ understand what I'm trying to say ni pé it's the right time we do it ẹ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ kán ká bẹ̀rẹ̀ sí máa ṣe bó ṣe ń da kó lè rí bó ṣe máa rí because ìyanijẹ ti pọ̀ jù ní Nàìjíríà òun ló fà á tẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa ká fi délùú yìí tẹ́ pé ẹ wá rí i pé ní Nàìjíríà yára rí i pé báyé ṣe rí nìyẹn ok nínú ìmọ̀ àti yín ta ló mọ local government chairman wa gbogbo tán kó fún wọn when to me we talking to me we say go to your local government Buhari tó fi kú go to your local government ṣé gbogbo tán kó fún àwọn local government yẹn wọ́n lọ lójú wa wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ṣé inú aráàlú dùn òun ló fà á jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n níṣẹ́ lọ́wọ́ kápẹ́ńtà wẹ́dà gbogbo ọ̀dẹ̀ ọlọ́kadà nísìn tẹ́ bá lọ sí Nàìjíríà as a few days ago I came Èkó ṣì dáadé tẹ́ bá ti ń bọ́ sọ́nà bẹ́gà máa lọ sọ́nà Ìbàdàn yẹn lọ wọ àwọn ọlọ́kadà tẹ́ bá bẹ ẹlòmíì gan is a lecturer kò torí pé wọ́n fọlá ọlọ́gbẹ́ àwa ta ní lọ́ọ̀kì tọ́nà ní ká bọ́ síbi ta rí òkú gbà àwọn kan l'opportunity yẹn torí pọ́n fọwọ́ lágbọ́n olójú ayé wọn wá ń bàjẹ́ lọ Nàìjíríà wá wọ́ sísè tó bá ti fi ẹni tí ó tọ̀ gbogbo aláwọn pé bàbá Farouk ní gbogbo nǹkan tẹ́ anybody ní like I always mention is popular is this ẹ ká yọ ẹ jẹ́ ká gbàgbé wà Ọlọ́run ló máa ń fún yàn. wọ́n ní tíjà bá wà bẹ́ẹ̀ ká parí ẹ̀ ọmọ làyèdè. but ẹ̀rí ìwà tí a sọ yìí tó bá fún lórí ìlú tí ìwà ìdarí di school yẹn ẹ̀ mọ̀ pé wẹ̀ wọ́ọ̀sì like I rightly mention ni pé tabaníkàmá ní pé ìwà náà fi ń jọba ọba Èkó yẹ kó jọba lára ẹ gbàgbé tó bá yẹ pé wà ní bàbá lè fọyàn létí lójú screen kò rọyàn but what I'm trying to say ni pé tó bá ti dé kù. làgàtà ní sẹ ọ bí yàrá yẹ anybody. wọ́n máa ń kọ́ ṣé tó bá ti dé kù gan wọ́n máa ń correct wọn pé báyìí lè máa ṣe báyìí lè ní ṣe it can still be adjusted ní àwọn area ni but táwọn ẹbí wá jáde yìí pé nǹkan ò tọ́ sí yín. If I was in that position, pẹ̀lú bọ́lá ṣe kẹ́mi tó yẹn, ṣẹ́tẹ̀lé kíní yẹn insult mẹ́rin kan ṣe sọ, to me it's an insult. Pé wọ́n ní òtẹ̀ ìṣọmọlé kan pẹ̀lú gbogbo tí yàn ní yàrá ẹgbàgbé. But wọn kì í ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti dè lánàá ló gbé. Ẹ kì í fresh brain wa.
ẹ rí pé nígbà tó Abíọ́lá wà èmi ní opportunity láti mo meet Abíọ́lá mo ṣèkè lọ́wọ́ báyìí nígbà tó wà ní school ní Ìbàdàn gba lọ́yọ̀ state Abíọ́lá gbé cup kan lè fún gbogbo àwọn Muslim school all the Ọ̀yọ́ state mo lọ́kè láti jẹ́ kan lára ọmọ school yẹn Muslim grammar school náà kò sí ní Ìbàdàn Muslim grammar school náà pè school yẹn ló wá represent gbogbo Ọ̀yọ́ state ní Èkó ṣé nígbà tá a dé Èkó àwọn stores náà kó lè fún wa náà wá pa bí ìwèrè àwọn stores ṣe pé Lagos state ní wọ́n ní àsáwọ̀ lè mí sọ̀lọ̀ àwọn lọ kọ́ àwọn machinery àwọn náà wà bí abẹ́ 7 ò ná fún wa but pẹ̀lú ẹ̀ náà àwọn opportunity ló ní kàn láti bá Abíọ́lá lọ́wọ́ láti rí ojú ẹ̀ báyìí tẹ́ bá rí Abíọ́lá ìfúnka bá di ọwọ́ ẹ̀ mú ẹ mọ̀ pé Abíọ́lá gbogbo ara mọ̀ náà ó jọba ó ju president ìlú mi lọ àwọn kan náà máa advise ẹ pé chief ẹ lè di president náà ṣe mọ̀ pé àwọn kan náà máa advise ẹ like they are likely gbé ìtàn ẹ̀rí kí wọ́n lè kàn nínú ẹbí yẹn nísìn ló lọ sáì kìíní kan fún Ọmọgbọ́láhàn kò lè ní ṣọ̀fẹ́ lásán kò ní ṣọ̀fẹ́ ló bá dé o bí Nàìjíríà ṣe bàjẹ́ dé nìyẹn ká ní Abíọ́lá ká ló bá ignore tó bá fẹ́rẹ̀ sí wò pé tí wọ́n bá ti jọba most of the military tó tí ó ṣe kú ní Nàìjíríà in the history tí gbogbo adé mọ̀ tá àti kéré ẹ̀rí pé máa bá ọwọ́ Abíọ́lá ń bẹ̀ àti bàbá Ìbàdàn yẹn Àríṣekọ́lá because Àríṣekọ́lá máa ń supply àwọn army ní gbogbo nǹkan tó máa ń jẹ lójú ogun iṣẹ́ Àríṣekọ́lá ní gbogbo nǹkan tó àwọn army máa ń jẹ Àríṣekọ́lá náà gbé contract yẹn fún so tó bá ti fẹ́ change ìjọba they involved you understand now bàbá wa fẹ́ jẹ president ká ní pé bàbá Abíọ́lá ọba du president ní sinimá kó lè ṣe wà ẹ̀sìn eré ní àwọn kan lórí kó lọ sí kí lórúkọ ẹ̀ ní ọ̀nà Badagry yẹn pẹ́ kó lọ sí president. ẹ káàbọ̀ Mr. Olaniyi ṣe ó dàgbẹ́ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. àwọn kan lọ́ọ́ bá ní pé lọ́ọ́ declare rẹ̀ náà ṣéde rí kíní kan wà nínú military wọn ò fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ jẹ́ tó bá ti ṣẹ́rí kíní yẹn ẹ̀sùn ikú tó bá ṣì wà lórí oyè like a president tó bá lọ announce rẹ̀ kíní ni lọ́dọ̀ tí wọ́n ikú lè rẹ̀. bẹ́ẹ̀ni. you understand ìyẹn òfin ni ẹ̀wọ́n ètò ìṣẹ̀lẹ̀ níbi ìnílẹ̀ ẹjọ́ mẹ́ta ẹni ṣùgbọ́n àwọn tí wọ́n pa ń bẹ̀ wọ́n ti náà wọ́ ẹ̀bùrà torí rísìkì ni ká ní pé àwọn kan bá advice ayé Abíọ́lá kó lọ ṣe Abíọ́lá lè ṣe wà láyé nìsín náà kó dẹ̀ máa ṣe dáadáa bó mo fẹ́ sọ pé táwọn èèyàn bá fi ti fẹ́ gbẹ̀mí èèyàn ló máa ń sọ story tí ó dà fún yàn orí yàn ló máa pé because èmi ò mọ nǹkan tí Ayinde fẹ́ ní Nàìjíríà ní sọ́wọ́ òtò you understand. I'm getting it to God. Yeah, I appreciate what you're saying. Nigeria, there's always wait. Because in the issue, I lay on telling. But can't fully be patient. What I'm very shy. Tell you what the judge, if I was in that position, you understand. Thomas will say, honestly speaking, even about tossing me, manning me, but. Thomas will blame me on Nigeria. This is how it started. But Sherry Wanye, Ọlọ́run máa fún you. And lastly, anytime I come to your program, you know, I always say this, go and bed. Anybody may fly your consulting, but like you submit. Like somebody said, can have some party one no. Baba Farouk wà lórí ìpè wọ́n gbọ́ indirectly. We always come to your program, you understand? But I'll take an opportunity social media láti máa fi pass pé okay Nigeria máa dá ikú ọ̀lẹ́ náà ń ṣe yìí náà ó kàn déré ni ó jáwàdà ni oye wọ́n máa gbọ́ voice àwọn aráàlú wọ́n máa ní pé kọ́ lọ tò sí ọba Farouk lẹ́yìn ní Ìjẹ̀bú gbogbo àti mọ result ẹ understand pé ẹ̀yẹ ọba ẹ̀yẹ ìjọba ètò ó possible kọ́ máa rí ọ̀pọ̀ kó jẹ́ pé bọ̀dá tó sáyẹn fún wọn náà wà lẹ́yìn wọn wọ́n ti tó fún yàn láti rorí ọ̀kà máa ń sọ pé kìnnìkan are we thinking about tomorrow? Ṣafẹ́ pẹ́ lẹ́yìn òkun yìí, afẹ́ wà lábúrò yìí fún ẹ̀fọ́ ẹ̀mí. Ṣáà nípa lọ lọ́lé mọ́ ni. Nigeria is so to the bó ṣe ń bàjẹ́ náà ni corruption náà ni gbogbo ẹ̀. Ẹ̀rí àjùmọ̀. We need to start correcting what is bad nílùú yẹn. Ara ẹ̀ náà dẹ̀ ni. Ẹ̀rọ ọkàn lọ́bẹ̀ náà kò tọ́ sí yín ṣì, ó tọ́ sí yín. Ká ní Wasiu bá fẹ́ dupò yẹn ni, Awujale ti kú láti máa gbọ́ nínú orin bàbá Farouk. Bẹ̀rẹ̀ pé lẹ́nu látọ̀dí tọ́ọ̀dù ni a ti ń gbọ́ oríṣiríṣi kìíní yẹn. Which is the táwọn ẹbí ṣẹlẹ àwọn ẹbí ìtàn ìjáde wáyé tó máa mú ẹni tí ó yẹ kán fi jẹ ẹ̀tọ́ fún mi báwo lẹnu yẹn ti fẹ́ rò nílùú yẹn wọ́n yà máa kó tẹ́bárí tó bá ní máa lọ Nàìjíríà
ní Nàìjíríà àti ẹ máa rí ọlọ́pàá ti pọ̀ jù torí pé wọn ò tọ́ sípò yẹn. Ìkọ́ni Wọlé Ṣóyínká sọ lẹ́jọ́ mẹ́ta yìí pé àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé ọmọ Tinubu ti pọ̀ jù. Ẹ gbọ́ clip yẹn. Mo gbọ́ kí ni ẹ rí ni náà tẹ́ bá sọ first nígbà tá ti ń jẹ president nílùú wa yìí first time tá máa rí first lady first daughter first son kí ló dé. Wọlé Ṣóyínká ó ètì Tinubu ní tí wọ́n jọ fight for democracy ó sọ clearly onígbé this thing have to stop but we keep quiet. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà ọlọ́pàá tó yẹ kó máa lọ sínú igbó wọn ó ní èyí tó tẹ̀lé Tinubu gan ó fẹ́ ju ti bàbá ẹ̀ lọ ọmọ yẹn ó fẹ́ ju ti bàbá ẹ̀ lọ for what reason? Àlẹ́wà wà ń bí agbọ́dọ̀ máa mí sọ pé aróko yẹn síbi tó dáa pé tí bàbá Farouk bá ń gbọ́ àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín wọ́n nífẹ̀ẹ́ mi bọ́dá bá ní tó bá dípá á ṣe là náà ni bó jẹ́ jẹ́ ayé máa ṣe là náà ni wọn kì í sọ fún ọmọdé kó má ṣe kinní kan nǹkan táwọn aráàlú bá ń sọ social media ó máa ń work ó yẹ kán take tẹ́bí bá fi lè jáde wá báyìí òun ní fídíò ni o I'm telling you it's time for him to hands up ẹ gbàgbé wọn ò ní láti jẹ kinní kan ní jẹ̀bù kan tó ṣe dára sílùú yẹn I understand if you want to bàbá yìí tó lówó gan Nàìjíríà ó ń lọ sí ògbòlú káàkiri ó ń dálé iṣẹ́ lẹ̀ káàkiri ọmọ Hausa yẹn Dangote Wasiu can be good he don't need to be Awujale kí kinní kan tó wọ Ìjẹ̀bú and let me just tell you àwọn èèyàn ńláńlá pọ̀ ní Ìjẹ̀bú tó yẹ kó Wasiu gan lè dó lẹ́gbẹ̀ẹ́ wọn tó ń dẹ̀ ṣì wà tó ń live tó dẹ̀ ṣe dáadáa but we have to let him know pé Tinubu lè jẹ president lẹ́nìí àìrú ẹ̀rí ẹ ká sọ pé ó máa jẹ president for the next kó tó ju 4 years lọ one day you become former tó bá di former tó bá padà wá yọ yín kó ń bẹ̀ ṣé ọbọ̀ níwájà I submit my. Thank you very much, sir. Ẹ ṣé gan ni. Thank you so much, Mr. Kini. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí yẹ kó fún mi ní 1 minute. Gbogbo lóòótọ́ à ń ṣe yẹ̀yẹ́. I know a lot of people and I know a lot of women that speak with me when it comes to the way I always solidly stand behind Alhaji. Mo fẹ́ bẹ̀ yín ní alẹ́ gbogbo ẹ̀yin obìnrin tí Alhaji ti ṣe one way or the other bàbá tèmi náà ti ṣe obìnrin ọkọ tí mo fẹ́ sílé mo ti jí gbọ́ dáadáa tó ti lọ dó àwọn òbò tí ò jẹ́ pọ́n dó tó lu jìbìtì òbò láì mọ iye gbogbo wọn náà à ń bẹ̀ yín mo bẹ̀ yín ni to God Almighty made me gbogbo ẹ̀yin obìnrin mo fi gbogbo nǹkan tó dùn nínú yín tí ò ní dìbàjẹ́ because when you look at àwọn tó ń condemn Ayinde for now tó jẹ́ pé wọ́n dé aggressively with pain in their hearts mo rí pé àwọn obìnrin pọ̀ nínú wọn Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ mo wá fi kínní mo fi ń bẹ̀ ẹ̀jọ́ mo bẹ̀ yín ni. ẹ jẹ́ kó fún mi 1 minute ẹ jọ̀ọ́ mà 1 minute sir Mr. Ṣẹ́gun.
abẹ̀yìn gbogbo yín ewé oríjì ni Àyìndé já ewé oríjì làwọn ọmọ Àyìndé já fún yín àti gbogbo àwọn obìnrin tí wọ́n bínú tẹ̀ ń bínú ẹ understand ẹjọ́ abẹ̀yìn ni gbogbo ọ̀nà la fi bẹ̀yìn o ewé oríjì kò sí ṣẹlẹ̀ Àyìndé gan tó ń kọrin Ọlọ́run kàn fún wọn ṣe ni ẹ understand he's not perfect and he's singing orin yẹn gan wọ́n á tún máa fi bára wọn wí ẹ understand so I will leave you FYP please can you speak on now. Ẹ káalẹ́ kó ètò ẹ káalẹ́ gbogbo ilé actually mo send the request orí main account what ilé ilẹ̀ gbé ṣe rí Ọlọ́run kó ṣàánú Ọlọ́run má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn wa ní ti ewé oríjì tẹ́ play yẹn that was just for ìgbà tí bọ̀dá mi di play ni. ẹ mọ àfi ń bẹ̀ yín náà ni ẹgbẹ́ nìyẹn èwo ni bọ̀dá yín tó di play ni. Mo máa fọ́ fóònù yín mọ́lẹ̀ o ẹ má jẹ́ fọ́ fóònù yín mọ́lẹ̀ torí ẹ̀ gbé main account wà ní request lè ṣe mọ̀ pé bọ̀. èwo lójú kẹ́ ẹ̀ mọ ẹ̀ má yẹ kó jíjà bọ́. tán bá ní lórí ìkànnì yìí mo kì í máa even láti ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wọn ti ń wá pé àṣemọ̀ ní bọ́tà ni ṣé èmi ò ní jẹ́ kọ́ńtẹ̀ sí mọ̀dá mi lójúmọ́ ní owó kì í tó lówó ipò l'Abíọ́lá wà ipò ní Abíọ́lá wà tí ó fi di pé Abíọ́lá kú ní dẹ́kẹ̀dì àwa tá wà láyé yìí ọlọ́màjà amúríṣẹ́ fún ẹ lọ wọlé ẹ dẹ̀ lọ wọlé Òkúnọ́wọ̀ ti kú ní more than 4 decades ilé ẹ̀ ó sì dàbí ilé Queen Elizabeth ọmọ Ojúṣàgbọ́lá ìbálòra ṣe nǹkan Ọlọ́run ò ní jẹ́ ká ṣe ẹ̀sìn àgbáyé Ìjẹ̀bú náà bí yín sí Ìjẹ̀bú náà bí èmi sí ọmọ Ìjẹ̀bú òde náà lájọ lọ́jọ́ forí wa gbálẹ̀ sí. Ṣe rí fún àwọn tó ń sọ pé lọ́ba pé kìíní ọba ipò Awùjalẹ̀ kò kí ń ṣe ipò pé bóyá politician ẹ fi wé ti ọba kan tó dé ọba ìlú ilẹ̀ Haúsá tó dé kìíní fún kò sí tìṣẹ̀báyé nínú ẹ̀. Àwọn adé kan wà tó yẹn lè fagídí gbà àwọn adé kan wà ẹ̀ lè fagídí gbà ẹni bá fẹ́ fagídí gbà ó máa wọ̀ ọ́rùn máa wọ̀ ọ́ ni àdẹ̀fẹ́ kíjèbodè dàbí ọmọ pé ọba kan jẹ́ o láàrin ọdún 10 ọba 2 mẹ́ta ń jẹ fẹ́ kí ọba tó máa gbó tó máa jẹ tí ìgbà máa tù àwọn òun lè fẹ́ jọba lé lórí àwa Ìjẹ̀bú ìran lè fẹ́ jọba lé lórí 80% ti sọ pé àwọn kọ̀yìn kìtà lè wá fẹ́ control wọ́n fèèyàn jẹ lè mọ́mú oúnjẹ sẹ́ríkì torí kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí náà má lè ṣẹlẹ̀ lọ́ ṣe fi yín jẹ olórí ọmọọba tán fi yín jẹ pé láti lè fi pa yín lẹ́nu mọ́ bìkọ́ sọ́n ti mọ̀ pé nǹkan báyìí máa ṣe ṣẹlẹ̀ lọ́ ṣe fi pa yín lẹ́nu mọ́ ní ìfẹ́ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín ti dìde wọ́n ti di ókónẹ́ẹ̀tì yín lórí ọ̀rọ̀ pé ẹ fẹ́ jọba àyà ìjọba yìí ẹ̀kún òní fún wa èdè oníjì wa gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ Ojúṣàgbọ́lá ọ̀gbọ́n ìdílé pé ra gbogbo èèyàn ló fọ ọmọ fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ní kí lẹ́jọ́ wá tún wá di pé ẹ tún wá di Fùsẹ́gbùwà